A kú dédé àsìkò yìí ní tilé tóko àti lẹ́yìn odi gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Pàtàkì jọ lórí ọ̀rọ̀ ètò ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣẹ̀ṣẹ̀ parí. Ṣé rí ọ̀rọ̀ òṣèlú ó lágbára gan. Wọ́n máa ń sọ̀rọ̀ kan máa ní abadakadabra, the more you look the less you see. Nǹkan tó ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó yé ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa òṣèlú gan. Ní ó kù díẹ̀ tí ètò ìdìbò yẹn ìpínlẹ̀ Ọ̀ṣun máa wáyé, ẹ rí ìjà yẹn gbóná gan láàrin ẹgbẹ́ ADC, Accord àti APC. But ohun tó wá ṣe mí kàyéfì ni pé kò tó ọjọ́ mélòó kan lẹ́yìn tí wọ́n parí ètò ìdìbò tí wọ́n ti declare Governor Ademola Adeleke ní winner. The first thing tí wọ́n máa ṣe, wọ́n kọ́kọ́ gbé certificate of return wọn lọ fi celebrate pẹ̀lú Mr. President. And kò pé bí ijọ́ kan sí méjì gíga tí wọ́n rí wọn, he went to Wike, the Minister of FCT. Àwọn á celebrate pẹ̀lú wọn again. Táti ibi tí Davido àti Wike ti jọ ń dà ṣàwádà tí wọ́n rẹ́rìn-ín. Bẹ́ẹ̀ tí nǹkan tó ń ṣe mí ní kàyéfì ni wípé tó bá ṣeé ṣe kí wọ́n align, kí wọ́n ti agree láàrin ara wọn pé okay now ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí o. Why tí wọn ò fi jọ jókòó kí wọ́n ṣètò election yìí kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ pé okay now wow àfún ẹ ticket or whatever tí wọ́n fẹ́ ṣe, kí wọ́n ṣe òṣèlú wọn kó dẹ̀ lọ peaceful. Torí report tó wà ní káàkiri nísìnyí pé èèyàn 29 ló pàdánù ẹ̀mí wọn nípasẹ̀ ètò ìdìbò tó parí nípínlẹ̀ Ọ̀ṣun. Èèyàn 29, baálé ilé 29, ọkùnrin 29 jẹ́ pé ó ní àwọn tó ń feed. That means pé obìnrin 29 ti dòpó. Àwọn ìyá 29 ti pàdánù àwọn ọmọ wọn. Àwọn bàbá 29 mọ́kàndínlọ́gbọ̀n wọ́n ti pàdánù àwọn ọmọ wọn. Àwọn ẹ̀gbọ́n ńkọ́, àwọn àbúrò ńkọ́. Ẹni tá à ń sọ yìí, ẹ̀gbọ́n ẹnìkan ni wọ́n, àbúrò ẹnìkan ni wọ́n. So why tí wọn ò ṣe wá kó tó dìgbà òṣèlú yìí kí wọ́n ti ṣe meeting láàrin ara wọn, kí wọ́n ti parí case tó wà nílẹ̀ yìí. Tó fi di pé wọ́n lọ sí true election yìí, true representing 29 fi gbẹ́mìí mì. A máa ro ẹ̀yin mẹ̀kúnnù, ẹ̀yin ọmọ ìlú. Ṣé most of the times gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Gbẹ́ngà Adébóyè, wọ́n ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá olówó ní ọmọ tálíkà mẹ̀kúnnù ọmọ Yorùbá. Ìwọ náà ṣe làákàyè náà. Kí ló dé jẹ́ pé ìwọ ni wọ́n ń kọ́bẹ̀ kwádàlé lọ́wọ́ kó lọ ṣe ọmọ nìkejì ẹni sùtà torí ètò ìdìbò? Ó ti gbàgbé ni, ṣebí dìbò ti lọ tán nísìn. Ó yá wo àdúgbò rẹ̀, gọ́fúnà mélòó lórí ń bẹ̀, mínísítà mélòó lórí ń bẹ̀, sẹ́nétọ̀ mélòó lórí ń bẹ̀. Gbogbo wọn ti padà. Ó wá ku ìwọ àtẹni tó ń bá jà nítorí pé kò support APC, kò support Accord. Ó kọ́ ẹ méjèèjì nísìn ni. Kápí Christian ní ẹni ìsìn ẹ pàdé jọ church ẹlẹ́jọ́ máa kọrin. Lẹ́yìn ìgbà tó ti tẹ̀ ti léra yín káàkiri gba election. Kápí Mùsùlùmí ní ẹjọ́ tó sá fún mọ́ọ̀sì ni. Ẹ ṣe meeting àdúgbò bí ẹ fẹ́ ṣètò ààbò ní ẹ̀wàjọ jókòó. Lẹ́yìn ìgbà tẹ́ ti lẹ́mìí ara yín káàkiri, ẹ ti sọ̀rọ̀ burúkú síra yín torí pé mo fẹ́ ilé mi ò fẹ́ ilé. Tálíkà ọmọ mẹ̀kúnnù, wọ́n náà ronú. Wọ́n jẹ́ kí wọ́n torí ìbò àti nǹkan táwọn fẹ́ jẹ kí wọ́n bá àlámọ̀rí ayé tí ẹ jẹ́. Torí pé ẹni tó kú nísìn wọ́n budget sí 50 million naira ní fún 29 families. Ẹ dákun báwo ni wọ́n ṣe fẹ́ pín? Even ká fún ìdílé kọ̀ọ̀kan ní 5 million naira kó lè bọ́ mọ̀lẹ́bí wọn fún ọdún kan. Kò possible. Ìwà ẹnìkan 2 million naira ò lè bú ẹ láàrin ọdún kan. So báwo ni wọ́n ṣe fẹ́ ṣe? Ṣó ẹ rí arọ ẹ̀yin olórí wa, ẹ̀yin olóṣèlú wa, ẹ rí Ọlọ́run ti kó agbára lẹ́yìn lọ́wọ́ torí pé Ọlọ́run bá ló ń pín, kò sí nǹkan téèyàn fẹ́ ṣe. Tó bá ti ń dásìkò ìdìbò, ẹ dákun ẹ tẹ̀ jẹ́jẹ́, soldier go soldier come, barrack no dey move. Bó pẹ́ bóyá ẹ lọ mọ̀kànmọ̀kàn lóye kàn, iṣẹ́ oyè ìdílé bàbá ẹnìkan. Mo bá ilé tọ́lọ́run bá fún yín lágbára yín, ẹ dákun ẹ fi sùúrù ṣe. Gbogbo àwọn ẹ̀yin tọ́lọ́run kó sábẹ́ yín, Ọlọ́run béèrè lọ́wọ́ yín. Nàìjíríà ò ní dàrú, ilẹ̀ Yorùbá ò ní dàrú, ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní dàrú. Gbogbo wa ọmọ ìyá kan náà ni wa. Tí ètò ìdìbò bá wá tó bá lọ tán, a jọ lọ sọ́jà kan náà ni, a jọ jọ́sìn bí kan náà ni, a jọ gbé ọmọ wa ó jọ lọ ilé ìwé kan náà ni. Tá a bá wá torí ètò ìdìbò tá a wá dọ̀tá ara wa, báwo la ṣe máa lẹ́yìn ìdìbò? A rọ̀ yín, ẹ jẹ́ ká fọgbọ́n ṣe. Ọ̀ṣun ti gbogbo wa ni, ilẹ̀ Yorùbá ti gbogbo wa ni, àtàwọn state election ṣe ń bọ̀ níwájú nísìn. A rọ̀ yín, ẹ fi sùúrù ṣe. Wá torí pé ètò ìdìbò torí owó kékeré kan tàbí nǹkan díẹ̀ kan kó ta ọmọ nìkejì ẹni sùsà kó dá.
ó ba ọmọlúwàbí rẹ jẹ́, ó bu àpọ́nlé rẹ kù. Ilé wa ò ní dàrú, ọ̀dẹ̀dẹ̀ wa ò ní gbóná, a ní rógun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ó dìgbà.